Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí kíkọ orin ọjọ́ ìbí. Ó yá ẹ jẹ́ á lọ. A ó bẹ̀rẹ̀ sí ní kọ orin ọjọ́ ìbí. Ó kú ọjọ́ ìbí rẹ. Ó kú ọjọ́ ìbí rẹ, àjọ̀dún ayọ̀ fún wọn o bèbí. Ó kú ọjọ́ ìbí rẹ. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.